Aláròyé máa wí o. Àlàmí rugi oyin àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti tún dá òun àtọmọ rẹ̀ padà jù sátìmọ́lé. Ní báyìí ọ̀dọ̀ àwọn agbófinró iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní Abubakar Malami tí í ṣe mínísítà ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ àti ọmọ rẹ̀ Abdulazeez Malami wà. Àwọn agbófinró tí wọ́n dúró dè wọ́n lẹ́nu ọ̀nà ọgbà ẹ̀wọ̀n Kùjé nílùú Àbújá ni wọ́n tún ti fi ọwọ́ òfin mú wọn jù sáàmọ́ wípé kí wọ́n wá ṣàlàyé àwọn ẹ̀sùn tuntun míì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún fi kàn wọ́n. Kò ju nǹkan bí 20 ìṣẹ́jú lẹ́yìn tí àwọn wọ́dà ọgbà ẹ̀wọ̀n Kùjé nílùú Àbújá jù wọ́n sílẹ̀ wípé kí wọ́n máa lọ sílé láyọ̀ àti àlàáfíà lẹ́yìn tí wọ́n ti rí ohun tí wọ́n máa fi gba béèlì wọn mú wá tán táwọn agbófinró DSS tí wọ́n dúró dè wọ́n tún fọwọ́ òfin mú wọn. Aláròyé gbọ́ wípé lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n ti ju ọmọ Malami ọ̀hún sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n ṣùgbọ́n èyí tí wọ́n ìbá fi jẹ́ kí ó máa lọ sílé rẹ̀ lẹ́yìn nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan tó ti wà láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n ọ̀hún ṣe ni àwọn agbófinró tí wọ́n dúró dè wọ́n níwájú ọgbà ẹ̀wọ̀n Èlápá kó wá ṣàlàyé ẹ̀sùn ìwà ọ̀daràn míì tí wọ́n tún fi kàn án. Inú oṣù kejìlá ọdún tó kọjá yìí ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè yìí ìyẹn Economic and Financial Crimes Commission EFCC ẹ̀ka ti ìlú Àbújá fọwọ́ òfin mú Malami ìyàwó rẹ̀ abilékọ Asabe àti ọmọ rẹ̀ Abdulazeez Malami tí wọ́n sì fẹ̀sùn ìwà ọ̀daràn kàn wọ́n. Iwájú onídàájọ́ Nwite tílé ẹjọ́ gíga kan tó wà nílùú Àbújá ni wọ́n wọn lọ. Bákan náà ló jẹ́ wípé lásìkò tí àjọ EFCC ń bá wọn ṣẹjọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ní àjọ náà gba ìdájọ́ wípé kí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé àwọn dúkìá olówó iyebíye kan tí wọ́n sọ wípé Malami gba ọ̀nà ẹ̀bùrú kó jọ lásìkò tó fi wà nípò àṣẹ orílẹ̀-èdè yìí. Ọ̀kẹ́ àìmọye owó ni àwọn dúkìá tí wọ́n tún gbà lọ́wọ́ Malami yìí kò sì lè ṣàlàyé kókó ibi tó ti rí àwọn owó tó fi kó àwọn dúkìá náà jọ fáwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń ṣèwádìí nípa ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ báyìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.